This is Femi Ayantunde. This is Femi Ayantunde again. I'm talking about all those talking drama. Talking drama is the meaningful of so many things. If you play talking drama, you don't know Oriki, or you don't know how to do everything. You are not a good talking drama. Some people they are talking drama, they don't know Oriki. Some of them they call Anikilaje. Some of them they call Alapamoniwododo. Let me go back from Alapamoniwododo. Because Alapamoniwododo, Òkúté ni bàbá àtòrò. Paramọ́nà ni bàbá koríko ọ̀pá wúwú bọ́ gúdúgúdú yìí ṣe o. Alápamọ́níwọ̀ndòdó Òkúté ni bàbá àtòrò. Paramọ́nà ni bàbá kókó ọ̀pá wúwú bọ́ gúdúgúdú. You know the name gúdúgúdú? Okay, that's another one. This second one, another one they say, Ẹ̀yìnkọ́lá Ogún Ọdẹ, ìdààmú ojúbàjẹ́ onílù ọkọ̀ bàjẹ́. Ẹ̀yìnkọ́lá Ogún Ọdẹ. Some people say Ẹ̀yìnkọ́lá bàbá Ogún Ọdẹ, ìdààmú ojúbàjẹ́ onílù ọkọ̀ ọmọ tó. So all those people from Ìrúwà or wherever, they call Ẹ̀yìnkọ́lá Ogún Ọdẹ. That's me, your canal reject abase kodo, but the people they turn it upside down. Ẹ̀yìnkọ́lá Ogún Ọdẹ, that's Oriki ọmọ onílù. Ẹ̀yìnkọ́lá Ogún Ọdẹ. Some people say Alápamọ́níwọ̀ndòdó, Òkúté ni bàbá àtòrò, Paramọ́nà bàbá kókó. You challenge me, you call yourself like a talking drama. I want you to challenge me. When you were talking drama, challenge me. Let me know your name, your Oriki. This way, man, today I want you to subscribe on my YouTube or whatever. Alápamọ́níwọ̀ndòdó, Ẹ̀yìnkọ́lá Ogún Ọdẹ, ìdààmú ojúbàjẹ́ onílù ọkọ̀ ọmọ tó. Ológun dúdú lèmi o, bẹ̀tẹ̀ Alápamọ́níwọ̀ndòdó ọ̀tọ̀. So, Odúṣẹ̀kẹ̀rẹ̀ dúdú ọ̀tọ̀. But I will let you know everything, Oriki. Thank you. God bless you.